Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé fídíò yìí ó pín sọ́nà méjì. Ọ̀nà àkọ́kọ́ tó pín sí òun ni bàbá àgbàlagbà tó já sí wípé ibi tí wọ́n lò sẹ̀mí wọn dé lónìí, tí wọ́n lò ayé wọn dé àti gbogbo ntọ́lọ́run bá sí fún wọn, ó yẹ kí a máa rí wọn nẹ́ẹ̀rí ẹni tó fẹ́ máa tún nǹkan sí, kò yẹ ká tó máa ba nǹkan jẹ́. Èyí tí wọ́n ti ń bàjẹ́ bọ̀ tipẹ́tipẹ́ láti kìsẹ̀sẹ̀ ayé wọn tí wọ́n tún wá ń bẹ lérí rẹ̀ dòní, ń túmọ̀ wípé bó láti bọ̀tán bàbá náà ti fẹ́ rí, pàápàá jùlọ bó lẹ́yìn wọn ti fẹ́ rí. Bàbá bóyá ẹ̀rẹ́ ni gbà yín mọ̀ràn àbí kí wọ́n sì máa pè yín sákìsí kẹ́ ẹ má gbọ́. Ẹ bà nǹkan jẹ́ púpọ̀ nílé àfáà yín, ẹ bà nǹkan jẹ́ púpọ̀ nílé àfáà yín. Àfáà ẹni kì í nífẹ̀ẹ́ ẹni, ilé àfáà yín nífẹ̀ẹ́ yín. Àfáà ẹni kì í fọ ọmọ kéwù rẹ̀ mára, ilé àfáà yín fà yín mára. Àfáà ẹni kì í gbéni sípò tó ga, ilé àfáà yín gbé yín sípò tó ga ni. Ṣé yìí tẹ́ fi ń san àfáà yín lẹ́san yìí dáa? Ẹ bẹ̀rù Ọlọ́run fa. Àwọn ò ní yé máa pariwo fún yín, àní yé máa ké fún yín. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù àtibọ̀tán, ẹ bẹ̀rù àtibọ̀tán. Gbogbo tí ń jọ máa fáà yín pátápátá ilẹ̀ fẹ́ rí wọn sọ́ra wọn, torí kínú lè yẹn má tó. Ọ̀rọ̀ tó yẹ kó máa fáà yín máa sọ kẹ́yìn máa wá dá alákẹ́ pé àbá má sọ̀rọ̀ ẹ̀, sùúrù ni ọ sí, tí wọ́n fi mọ̀ yín lágbàárí àgbàlagbà dáadáa. Ẹ̀yin ilẹ̀ wá ń sọ, ọmọ àfáà yín ní tí wọ́n á ń dá yín lákẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ pọ̀ jù, ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́. Ẹ rí i pé asa mimbabi tasfi innama huwa an tariqi ghayr mubashara yusafihukum. Sẹ́mi yìí pé ìdáyín lákẹ́ tọ́mọ àfáà yín dáyín lákẹ́ lérí ọ̀rọ̀ ilé àfáà yín tẹ̀ ń sọ, tẹ̀sífíhù ni ń sọ fún yín pé bàbá ẹ gọ̀, ìtumọ̀ tí ń sọ fún yín nù. Ẹ jẹ́ kémi la òdodo mọ́lẹ̀ fún yín. Ọ̀rọ̀ tọ́mọ àfáà yín ó máa sọ tẹ́fọwọ́ bò lẹ́nu, a kì í sọrú ẹ̀, pàápàá jùlọ sásíwájú ẹni, pàápàá jùlọ sí ẹni tó jòkó láàyè bàbá ẹni, tó ṣe pé ìjòkó láàyè ni ó ti sọ di bàbá gbogbo yín, a kì í sọrú ẹ̀ sí. Ìsọrú ẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ yóò máa túmọ̀ pé èèyàn ń sọ tí ò yẹ kó sọ sí bàbá tó bí ni. Irú kò tó yẹ kẹ́ wà ni. Ẹ̀yin lẹ tún wá múra kẹ́kẹ́ lérí irú ọ̀rọ̀ yìí. Ọmọ àfáà yín wá ń sọ fún yín pé kẹ́ dá kẹ́kẹ́ kúrò níbi ọ̀rọ̀ náà, ẹ wá sọ fún pé fi mí lẹ̀ jẹ́ sọ̀rọ̀. Bàbá ẹ máa sọ̀rọ̀, ẹ máa sọ lọ. In tí ó padà dá yín lákẹ́ tẹ́ fi ní sọ̀rọ̀ mọ́ yóò padà dá yín lákẹ́. In tí ó padà gbé yín lẹ́nu sọ́hùn tẹ́ fi ní yọnu síbi tó yẹ kẹ́ yọnu sí mọ́ yóò padà gbẹnu yín sọ́hùn. Ẹ wá kí orin bọnu, orin Sheikh Adam ẹ kì í bọnu, orin tẹ́ ń kà tẹ́ sí tẹ̀tìbíkù ẹ̀. Àyìnà tẹ̀tìbíkù ìndàkùn fóònù tẹ́ ń kà yìí
Kàgbà f'Olúwa nísinmi, kàgbà f'Olúwa nísinmi. Kádàrá kò sí kọ̀ láìgbà, kàgbà f'Olúwa nísinmi. Wallahi summa billahi lazi la ilaha illa huwa. Nínú ẹ̀dá tí ó gbà f'Ọlọ́run bí tí wù kó ma ilẹ̀ wa. Ẹ gbà f'Olúwa. Ó ní ìwádìí ẹ nísinmi. Ẹ rí ọkàn yín ò balẹ̀. Ẹ nísinmi ẹ rò pé nísinmi ni. Wallahi ẹ nísinmi. Ọkàn yín ò balẹ̀. Ọkàn yín ò wá lè balẹ̀. Àfi kẹ́ padà. Àfi kẹ́ padà. Àfi kẹ́ sẹ́rí padà. Àfi kẹ́ lò bẹ̀rù Ọlọ́run. Pẹ̀lú wa yín, kẹ́ lò bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ yín. Ẹ lọ́kàn yín lè fi balẹ̀. Ẹ nísinmi. Ẹ sì lè nísinmi. Torí wí ojú omi kì í nísinmi. Kò sí n tó lè mú yín sinmi tó tayọ kẹ́ padà. Kẹ́ sẹ́rí padà. Kẹ́ túbá. Ẹ lọ lè túbá. Ẹ bà nǹkan jẹ́ gan. Ẹ dà nǹkan rú gan. Wallahi al-azim. Ẹ bà nǹkan jẹ́ gan. Ẹ dà nǹkan rú gan. Lóòótọ́ ìlàfà yín kó gbogbo tí ń jẹ́ ìjánu márkàsì wọn kó lé yín lọ́wọ́ léyìí tí ń jòdòdó torí ìfẹ́ tí wọ́n ní yín sí stanley sí yín, torí ààyè tí wọ́n gbé yín sí, torí bí wọ́n ti rò yín, torí bí wọ́n ti rò ìpẹ́ ẹ̀rí tí wọ́n mọ̀ pé mùdáhánà ilẹ̀ ń ṣe pẹ̀lú àwọn. Al-Allama Al-Ilori radiyallahu ta'ala anhu innama huwa basharun. Abara ni wọ́n. Abara ni wọ́n. Wọ́n kìí ṣe màláíkà. Wọ́n kìí ṣe ànábì Ọlọ́run. Mu'ashara yín pẹ̀lú wọn ẹni wọ́n fi rò yí pé eléyìí ò lè bá mójútó nǹkan mi. Àṣì ọ̀tọ̀ lèrò bàbá, ọ̀tọ̀ lèrò tí. Ọ̀tọ̀ ni tí bàbá ran kan lọ́dọ̀ yín, ọ̀tọ̀ ni tájẹ́tì tí yín. Ẹ wá ríra yín ní rí wípé wọ́n kó gbogbo kíní ń lé yín lọ́wọ́. Ẹ ríra yín ní rí wípé ẹ lẹ́tọ̀ọ́ sí. Ẹ lẹ́tọ̀ọ́ sí o. Ẹ lẹ́tọ̀ọ́ sí o. Kò sì sí ọ̀nà kankan tẹ́ ẹ lè gbà lẹ́tọ̀ọ́ sí. Ẹ lẹ́tọ̀ọ́ sí. Mithqalu abba mimma tarakahu al-Allama Al-Ilori la tastahiqqu lahu. Ẹ lẹ́tọ̀ọ́ sí. Bí tí ò kó ma. Níjọ́ tẹ́ ẹ bá gbà nínú ẹ̀mí yín, tẹ́ ẹ rí nínú ọkàn yín, ikú ẹ lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú gbogbo tí Sheikh Adamu kó kalẹ̀. Ìjọ náà ilẹ̀sẹ̀ rí padà. Àmọ́ títí dìsìn, etí ń bẹ lérí ẹ̀mí yín ò tayọ wípé mo lẹ́tọ̀ọ́ sí kẹ́nẹ́ yìí. Ilẹ̀ fi ń fa gbogbo ohun tẹ́ ń fa lẹ́ fi ń ja gbogbo ogun tẹ́ ń jà yìí. Ẹ ń ja gbogbo ogun tẹ́ ń jà yìí. Kí ló dáa tó kí Ọlọ́run kó ṣe ẹnu gbogbo ọmọ Sheikh Adamu lẹ́yọ̀ kan? Kí ló dáa tó? Kí Ọlọ́run má ṣà wọlá al-Qur'an al-Azim. Ọlọ́run má ṣà ṣe bẹ́ẹ̀. Kó wọlá àṣẹ tí ń bẹ lókè àṣẹ ọba mi tọ́lọ̀ ń fi ran oòrùn tó yọ yìí. Ọlọ́run má ṣà ṣe bẹ́ẹ̀. Torí wọn àtẹ̀lé yín níbi tẹ́ ń ṣe. Ẹ̀nà ti jáde kó nulé tó ìjà pé nulé wọn wà. Ẹ lọ lè padà. Ẹ ti ń ríra yín lẹ́yìn nìkan. Ẹ ti ń ríra yín lẹ́yìn nìkan. Igi kan ò lè dágbó ṣe o. Àwọn kọ̀ọ̀kan tẹ́ ń wò yí pé wọ́n tún bẹ lára yín, àwọn náà ti ń já lára yín yìí o. Torí tí ò bá rí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa sọ̀rọ̀. Kẹ́ni tẹ́ ń rí lára yín máa sọ yí pé kẹ́ ẹ kúrò níbi ọ̀rọ̀ wọn. Ẹ ti ń kẹ̀yìn nìkan. Kó tó wá di wípé ẹ wàá kó ẹ̀yin nìkan ṣoṣo tí ò ní sẹ́nì kankan níwájú lẹ́yìn lọ́tún lósì. Tí ó wàá padà wá di àbùkù tí ó di yẹ̀yẹ́. Ẹ tètè padà.
fasari'u ila magfirati min rabbikum ẹ tètè padà ẹ padà ẹ dákun ẹ padà mo bẹ̀ yín torí t'Ọlọ́run ẹ padà ẹ ṣàtúnṣe ntẹ́ ti bàjẹ́ ẹ ṣàtúnṣe rẹ̀ ẹ padà wallahi kò sẹ́ni tí ó bù yín sí pé ẹ ṣe padà iza raja'ta raja'a ilayka al-fadlu wash-sharafu wallahi al-azim tẹ́ ẹ báyìí lè ti sẹ́rí báyìí àti yìí àtọ́lá gbogbo ẹ̀ ní ó padà sọ́dọ̀ yín wallahi bó ti rí nu ẹ padà ẹ rí wípé ẹ níyì bí kìí ṣe láàrin àwọn ẹ̀yin àtàwọn ọmọ kéwú yín nìkan àwọn ọmọ kéwú yín pátápátá àtẹ̀yìn gan kò sí tí wọ́n fi ń ra yìí fún yín tẹ̀yìn gan fi ń ra yìí fúnra yín tó tayọ Sheikh Adam nígbà tẹ́ ẹ̀ ti lè ríra yín já kúò lára Sheikh Adam tẹ́ ẹ̀ mọ̀ pé kò sí iyì kankan fún yín bì kankan tó tayọ ọbẹ̀ wọn kí ló dé tẹ́ ẹ̀ gbìyànjú kẹ́ ẹ̀ ná gbogbo ń tẹ́ ẹ̀ nílágbà kẹ́ ẹ̀ padà sínú léwu dédé tí mo fẹ́ sọnù níbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ Allahu Akbar gbogbo ẹni tí bá ń gba yìí látara iyì ẹnìkan tó so mọ́ kódà kó ṣọ́ra kó má ríra rẹ̀ ní èrè kóhun dá yìí ní ọ̀rọ̀ tí ń sọ yìí ń sọ ládìtú ń ta kókó ọ̀rọ̀ yìí ni kálukú lọ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ń gba yìí látara ẹnìkan ipe ọ̀fi ara tí ń tọ̀hún anta tatasharraf bi sharafihi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ríra rẹ̀ ní èrèpọ̀ dá yìí ni o wà á tẹ́ wallahi al-azim ọ̀tẹ́ ifasilisanaka an taqula tabatu li taba inna li balaa muwakkalun bil mantiq swahe pàápàá jùlọ ẹlẹ́bẹ̀ ugbéragálẹ̀ ẹ̀wù gbéraga ẹlẹ́bọ̀ọ́lẹ̀ ẹ̀wù mọ́tọ́mọ́tọ́ ẹlẹ́bọ̀ọ́lẹ̀ wàláì mo fọlọ́n tó dá mo fi búra jámọ̀ kankan lọ́dọ̀ anybody o òdodo lẹ́gbọ̀n o jámọ̀ kankan o ẹ̀bẹ̀ ugbéragálẹ̀ alihitirom qad yakunu bitabadul mọ́ tán pè lápọ́nlé ni wà má ní àkámọ̀ tálẹ́ntọ̀ ohun tí ó dárú ẹjọ́ bẹ̀ fún mi a ní abùzúlà wà takasúnà wà àlìnà wà tẹ̀jìmúdà wà àsìkò wà takamúdà innama natawasanu wasna limithqal ta ni ó dárú ẹjọ́ fún mi kí n pààyàn lé kó má pa mi lé wàá yẹ̀yẹ́ ìtí ń wò mọ́ ọlá yín yọ kó ń bẹ̀ nísìn ìwájú ọmọ dìde bọ́ ti ma ọ̀rọ̀ tí ń sọ yìí ń sọ ládìtú ni tó bá débẹ̀ máa sọ̀rọ̀ aha rẹ̀ kálukú mọ́ ana la akhafu fil akila ọmọtàláhì bẹ́yàn ju ẹ̀yin wíwìnwín yìí lọ ẹ mọ̀ ana usọ́rẹ̀ wọlé akọ amáàmàmù ẹ̀yin wíwìnwín yìí àmọ́ ẹ̀ mọ̀ wọn ara yín ẹ̀ mọ̀ wọn ara yín a kì í ṣe dédé o sinna a kì í ṣe dédé ilman a kì í ṣe dédé sakofatan a kì í ṣe dédé tẹjiribatan àìṣe dédé o àìṣe dédé o àìṣe dédé o
àìṣe dédé o àìṣe dédé o ewé ìní ń bẹ lára su la fi ń bọ̀wọ̀ fún káìnkáìn ṣọ́ra ẹ tún wá lọ lè kíyèsí nǹkan kan gbogbo ibi tí wọ́n bá ti pè yín pé kẹ́ wá sọ̀rọ̀ ẹ má mẹ́mí mo fẹ́ sọ àsọgbà yìí béèyàn bá mẹ́mí àsọgbà yìí yóò sọ àsọtẹ́ yóò sọ àsọjù ìwá sọ àsọjù ìpadà fa kéèyàn padà wá kábùkù definitely èyí tí ń jáde nínú ọ̀rọ̀ lẹ́nu yín lọ́pọ̀lọpọ̀ átífà sọ́díkọ̀ kò bí òun kò bí kìí ṣe pé tí ń bẹ ní lẹ́mìí yín ni wípé mo fẹ́ sọ àsọgbà yìí ọwọ́ fẹ́ sọ àsọgbà yìí ọtún wá gbé ẹ̀wù gbéraga wọ̀ ẹ̀wù jọra ẹni lójú Imamu Ali karramallahu wajhahu ó ní thalathun muhlikatun nǹkan mẹ́ta bayé èèyàn jẹ́ ni àkọ́kọ́ bukulun ahun ìbàyé ẹni jẹ́ wàháwà ìfẹ́ ẹnu tinú mi ní sí ìbàyé ẹni jẹ́ ni wà wọ́n jìbọn ẹlẹ́ẹ̀kẹta níjọra ẹni lójú kéèyàn rí rẹ̀ ní rí pé mo tó báyìí mo dà báyìí ìbàyé èèyàn jẹ́ ẹ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun love and like ẹ dákun nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe bákan bákan ẹ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má ríra yín rí pé ẹ níyì kankan o ẹ jámọ́ kankan o wàlọ́ọ̀yì mo fọba tó dá mi mo fi búra iyì ẹni tẹ́ ẹ so mọ́lẹ̀ ń lò ẹni kálukú sì ń fún yín a sì máa fún yín lópin ìgbà tẹ́ ẹ bá ti mọ̀ wọn ara yín wàlọ́ọ̀yì àmọ́ tẹ́ ẹ bá mọ̀ wọn ara yín wàláhì ẹ tẹ́ lọ́dọ̀ tèmi wàláhì ẹ tẹ́ torí kò sí ìtẹ́mi ìṣẹ́gbẹ́ nù yín ẹ tẹ́ o Imamu Ali karraman Sayyidina Umar ní radiyallahu ta'ala anhu ó ní al-hurru ẹni alẹ́ pẹ̀lú ọmọlúwàbí man arafa qadra nafsihi òun lẹni tó mọ̀ wọn rẹ̀ tó mọ̀ bóun ti mọ̀ wa qama inda haddihi tí kìí tún wá kọjá ìyá rẹ̀ ọmọlúwàbí nù àtànsára Sheikh Adamu gẹ́ẹ́ gidi gẹ́ẹ́ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tó já sí pé wọ́n nífẹ̀ẹ́ wa bá ti wà yìí kò sí tí wọ́n ń torí ẹ̀ nífẹ̀ẹ́ wa wọ́n rí i pé gbogbo ẹ̀mí gbogbo ara ẹ̀ la fi tán sára Sheikh Adamu ìfẹ́ Sheikh Adamu tó ní agbára púpọ̀ ńlára wa ńlá fi tán sára bàbá Mudiru yẹn yá tó já sí pé béèyàn bá sọ nǹkan kan nípa bàbá Mudiru nísìn gbogbo ara wo máa gbóná láti ilẹ̀ dókè ara wo ní balẹ̀ mọ́ wọn láti ìjọ tí Farazdak tó bú Jarir